wà wò tún wò padà tó tẹlifíṣàn rẹ kó wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn àtẹ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún ilé yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́ ẹ̀wà kọ́kọ́ ẹgbà yìí ẹ̀wà kan fìdí lé àwọ̀ tún wò ní ẹ̀wò àwọ̀ tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní owó rèé o lọ́hùn o. And mọ́mì wọ́n ní kí n fún àǹtí Àbíkẹ́ ní oblong 6 yìí. oblong 6 ló ń gbọ́ ọ náà wà ní kékeré. mo bọ̀ jẹ́ nǹkan owó ìná ìyẹn ni kókó. àǹtí Àbíkẹ́ kọ̀. mo ti ránṣẹ́ sóun náà mo ń lọ fẹ́ẹ̀dé. 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. àbúrò tiẹ̀ kà mọ́ gan-an ni. àbúrò mi káàbọ̀ gbà ó ló dé. kò pẹ́ tí mo wọlé náà. mo ti béèrè rẹ náà mo lọ fẹ́ẹ̀dé. Màámi ẹ kúlé. káàbọ̀ kọ mi ṣe dáadáa ni. àǹtí Àbíkẹ́ ojú ẹ̀ ló ń dán. àbẹ ojú yín gan ló ń dán. bébì nǹkan ó ń kíkì o. ó kíkì. àǹtí Àbíkẹ́ mọ́mì ní ìránṣẹ́ sí yìí o wọ́n ní kí n fi ní oblong. wọ́n láwọn lọ́nà méje o àti yóò fújì rẹpẹtẹ. àníjó fújì láàrin rẹ. mo ṣì ń fọ́ ọṣọ ni mi ò tí ì sá o. èmi ṣì ń fọ́ ọṣọ ni mi ò tí ì sá. ọ̀rìwò ṣálẹ̀ rí yẹn egúngún mi kò ì dé. ayé ẹ má pa kádàrá mi dà sábúrú o. ó dà tọmọdé gbẹgbẹ kì í ṣe ilé wọn. ó rí akàn tó lọ ó dọdún mélòó ló ti san. bí ọdún kan àbọ̀ náà ni sà. ní gbèsè tó jẹ́ kalẹ̀ báyìí ọgbọ́n la fẹ́ dá sí báyìí. ọlọ́yin wo gbọ́rẹ́ wa kò sí ọ̀rọ̀ náà bá sí níbẹ̀ ìwọ fúnra ló máa bà sí ara nǹkan tí mo kàn fẹ́ sọ fún ẹ ni pé tó bá jẹ́ ìwọ fúnra rẹ mi sàyọ̀dé ló gbé iṣẹ́ fún mi báyìí tí mo wá fẹsẹ̀ gbálẹ̀ káàkiri tí mo gbá títí fásọlá kiri fún ẹ tí mo wá dé tí mo ní ẹ̀yin bàbá ẹ dákun ẹ má bínú àwọn tẹ́nàtì mi kan jẹ́ mílíọ̀nù ọdún kààbọ̀ ni wọn àti ìyàwó ẹ̀ ńṣe náà rálẹ̀ ńṣe náà ń bẹ̀bẹ̀ ẹ wá sẹnu bàṣà bàtà bàbá yẹn wọn tẹ́ni jẹ́ kẹtẹ́ kankan ẹ̀ẹ́dẹ́gbẹ́tẹ́ni kẹ́ máa jan bíláṣẹ ẹnu kiri lẹ́ máa jọ kúlọ́ọ̀sì ẹnu kiri dákun ẹ má gbàjẹ́ lẹ́nu mi o ṣàánú mi ọ̀gbẹ́ni má jẹ́ ká já o má jà àwùjọ ara wa o mo ń bá ẹ sọ ní pìtú ní báyìí mo ní àwọn ọmọ ta lọ́wọ́ o. Foam. Oh, really? Vitafoam? Yeah. Wow. That is the best bed ever. Torí pé Vitafoam mo ti ríṣẹ́ rí ni. Ìwọ́n náà ti gbà kan tí mo lọ sí conference ní Abuja. Yeah. Gbogbo hòtẹ́ẹ̀lì báyìí Vitafoam ló lò. Yàrá mi ó dà pé ṣọlá gbé special wá fún mi. Mi ò tí sùn lórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ yẹn láyé mi lọ́tọ̀ tí wọ́n ti dáyé. Mo sùn ohun tó jẹ́ pé mi gan gbà pé yes, this is a bed. Dúró, ṣebí last time tó lọ sí Abuja, ìwọ nìkan ló sùn lórí bed. Yes, darling. Is a question obìnrin ni? Màá dẹ̀ dá ẹ lóhùn. Every question require an answer. Èmi fúnra mi ọkọ ẹ̀ ni mo sùn sí orí bẹ́ẹ̀dì mo dẹ̀ jí láyọ̀ àtàlàfíà. That's very good. Mo kọ díkì kọ clear àárín yẹn ní. No, just ṣé gbogbo eléyìí máa fi gbélé sílẹ̀ máa lọ lé ọmọ kan. It must be joking. Yeah, mo ti trust ẹ wá wo èmi náà mi lè mo kàn ṣeré ni o. Mo kàn ṣeré ni. Èmi náà mo láti yànnà náà ẹ̀ fún ẹ. Yeah. Ojú kan làdá ní o. Anyway, ó kù díẹ̀ kó jẹ jìnnà. Dúnú.
Ẹni jẹ́ ìtìlọ́rọ̀ àbúrò mi ní lè ṣe jù báyìí ṣáà rí pé lẹ́ ò tí mọ̀ ìdẹ̀ mọ condition mi. àǹtí mi má wọrí ọlọ́run máa ṣọ́ ẹ. ẹ ṣe ẹ̀wẹ̀ má ṣiṣẹ́ tó pọ̀ jù ẹ ṣáà máa ṣiṣẹ́ díẹ̀ díẹ̀ ẹ sọ̀ láyọ̀. tètè máa lọ ọkọ̀ ọ̀dàjí láago 5 ńlọ́dà bá dagun 6 tílẹ̀ bá ti mọ́ onírọ́kọ̀ àkọ́kọ́ wọ̀ o ọba ń kíyà níyì o. mọ́mì wọ́n sìn ọ́ díẹ̀ náà ni wọ́n sìn ọ́ díẹ̀ náà ni sọ torí èkejì ẹ̀ ń lè fi ẹ̀gbẹ́ ẹ lẹ̀. mọ́mì ẹ ti ń ṣe pàṣẹ àwọn ò ṣe pàṣẹ ọ̀dà pọ̀dùsọ̀ tó wà kò ṣe fi ilẹ̀ ilé ò tí ì mọ́ kí n wá fo nìkan lẹ̀ nínú ilé. ẹ mọ́mì nǹkan tí mo ní kẹ́ fún àbúrò mi tó bá dé láti ẹ bá ti ti skul dé mọ̀ pé ọlọ́sọ ìparí ọ̀sẹ̀ ni ó tó dé ẹ bá ti dé wọ́n ṣàlàyé mo sì bọ̀ fún un ṣe jẹ́jẹ́ lọ́hùn o mo ti tó ti gbọ́ gbọ́ wọ́n ṣe jọ̀gbọ́n o. ẹ má ṣiṣẹ́ tó le o. yá lọ ojú ti yá ń ru ọ́ yá lọ. ọ̀dà bọ̀ ọ́. Aremu, mo ní kó dìde lẹ̀, kó dìde. Sórí, mo fẹ́ kó mi sọ́tún kó mi sósì. Ó mi fọ́lá. Ọ̀là ló mi fún yìí. Kó wá gbọ́ mi o. Sórí bí táyé ṣe yàn kán ní kẹ́hìndé yàn. Ṣó ń gbọ́ mi? Bí táyé ṣe yàn bẹ́ẹ̀ kán ní kẹ́hìndé yàn. Kó gbọ́ ọ̀rọ̀ tí mo kò fẹ́ kó mọ̀. Sọ́ọ́rí gbogbo nǹkan tó bá gbìyànjú pé wọ́n náà fi owó ẹ̀ tó fi rà sínú ilé tó ń gbé wọ́n máa ta gbogbo ẹ̀ ní ẹyọ kan títí tó máa fi kú pé eléyìí o òun náà gbẹ. bàbá ẹ má bínú o ṣé pé nǹkan tí mo fi owó ara mi rà yín lọ ta gbogbo ẹ̀ mo wá fẹ́ béèrè kan ṣé tí n bá tà tí mo kówó ẹ̀ wá fún yín ṣé nǹkan kò ní tẹ̀yìn ẹ̀ yọ. mo ṣe fún olúgbòkò òun mo ṣe fún àrẹ̀sà inú àrẹ̀sà dùn Olódùmarè mo ṣe fún ọ̀rọ̀gùn o tó kúrò ní ilé ìlà àwárọ̀gùn àga ẹ̀rù ọbẹ̀ mi. àdínkù ó ní pé mo rẹ̀ rí ọ̀la. àfẹ̀rẹ̀kọ́ lọ́kọ̀ jẹ́. kí lọ sí. kí máa rẹ́rìn ayọ̀ lélẹ̀. kò má jójú ọ̀la. kí máa jójú ọ̀la. kí sì máa rẹ́rìn ọ̀la. Olódùmarè. Dègún. ẹ̀rín ọ̀la ló wò. ẹ̀rín ọ̀la. Olódùmarè. ẹ̀rín ọ̀la ló wò. owó tó bá mi sọ yẹn mo ti rò lọ́kàn ara mi pé ká fi 50,000 naira bẹ̀rẹ̀. 50,000 naira ṣé àníra nǹkan mọ ni abániṣe kò mọ ó ti kéré jù náà. a máa ṣe kó mọ ikú tá a máa ṣe ni pé ìwọ̀nba nǹkan mọ tá a bá lè rà òun lá máa rà ṣé wàá rí tí kò mọ yẹn náà a máa dọ́gbọ́n sí ni. ọgbọ́n wo. ó ṣe ọkọ mi ṣórí a máa make sure pé àwọn tí ó bá lè fún wa lówó gidi la máa pè irú àwọn tó bá lè fọmọ níbi 10,000 100,000 àwọn la máa pè síbi ìkómọ yẹn àwọn ọ̀gá ńláńlá àwọn ọ̀gá abiṣẹ́ yín yẹn àwọn ló máa invite wa nípa ẹni tí ò ní fún ọmọ lówó àwọn tó máa fọmọ lówó gidi àwọn la máa pè sódà tá a bá ná 100,000 a máa rí 200,000 naira as gain nǹkan tí mo fẹ́ ká ṣe nìyẹn. ìyá ṣé o ti fẹ́ máa fi ìkómọ ọmọ fẹ́ mi pawó ni. báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí bí ìfikúnmọ́ ọmọ pawó èmi ò fẹ́ ká lánàá dànù ni wo géènì ẹ ṣe kókó
owó tá a bá ti ná kárí double ẹ̀ padà òun ló dáa. Mo dẹ̀ trust àwọn ọ̀gá iléeṣẹ́ yín yẹn pé wọ́n máa náwó gan fún wa. So a máa make enough money tá a bá rí bí 500,000 naira gain. O mọ nǹkan tí yẹn máa tó fún wa tó máa tó ṣe fún wa ni. Owó gidi ni kó tó dáa nìyẹn. Ọgbọ́n la máa dá sí o. So jẹ́ ọ̀rá fi 50,000 naira yẹn bẹ̀rẹ̀. And nǹkan tí mo rò ni pé kó má di pé bóyá 50,000 máa lọ affect àwọn expenses wa. Èmi máa reduce expenses mi for this month. You understand? So I need any much complaint. Ó ṣàti wá okay bẹ́yìn. So nǹkan tó ṣẹlẹ̀ ní oṣù yìí o máa excuse me o. Kí tún ni? Ó dà pé nǹkan mi ìbílẹ̀ jókòó sí. mo ní kí n tó wo nǹkan tó lọ Nàìjíríà ní oríṣiríṣi àdé ẹ̀ka ẹ̀gán kọ́ ló ń sànù wa. Ọlọ́run àkókò gbà wá. ìgbà ló lọ ọmọdé máa dé. èmi náà ló lóun máa dé. which means kó máa lójú ọ̀nà báyìí. ó yẹ kó ti wà lọ́nà. ọ̀túnla ló máa bẹ̀rẹ̀ iṣẹ́. that's nice. ọ̀túnla on the first man yẹn. ìjọ yẹn mo dẹ̀ ti pinnu pé gbogbo ọmọ tí ò bá sanwó iléèwé ẹ̀ máa dá wọn padà sílé. kí ló wá fẹ́ ṣe fún wọn. máa lé wọn padà lọ sílé ni náà wọn ò ní sanwó wọn dẹ̀ fẹ́ máa gba lectures ṣé wá easy ni. ẹ má ṣe bẹ́ẹ̀ o ní lè ṣe bẹ́ẹ̀ I don't like that at all má ṣe bẹ́ẹ̀ o. wọn ò sanwó school báwo la ṣe fẹ́ ka rọ́ọ̀dù school. dúró náà ṣé mi sọ fún ẹ ni àìmọye gbà mo ti sọ fún ẹ pé èmi tó ń wo yìí orí ọ̀fẹ́ Ọlọ́run ló jẹ́ kí n dà báyìí scholarship ni mo gbà lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì ìwé ọ̀fẹ́ oúnjẹ ọ̀fẹ́ títí wọ yunifásitì mo fi jẹ́ ẹ̀ tí mo jẹ́ yìí ìbájẹ́ pé wọ́n lé mi dànù gbà yẹn màá dà nǹkan tí mo dà ni mo mọ̀ ní àwọn ọ̀rẹ́ wa méjì bíi mẹ́ta tó jẹ́ pé àtijọ́ wà ń skul wọn rówó iléèwé san tí wọ́n dẹ̀ gba scholarship tèmi báyìí wọ́n ti dàdàkúdà báyìí tó bá rí rasaki kan tí mo ti fi hàn ẹ́ ọ̀dà àti John ìkẹta àwọn mìíràn bí tó wà báyìí sìn etí ò gbégbó ó ti ń gbé drug ìkan wà tó jẹ́ pé ẹ̀yin politician ló ti ń gbé bọ̀ tán para wọn kiri irú àwọn ọmọdé ṣiṣẹ́ káfẹ́ kí irú wọn náà dà bẹ́ẹ̀ ni ojú ló máa ń jójú sànù abeg don't do that please o mi like ẹ má ṣe o má ṣe o. kí la máa ṣe báyìí sí. kò yé mi tó bá wọn ẹni kò ṣe o nǹkan tí mo fẹ́ ni ẹ̀ má lé àwọn ọlọ́mọ. ṣó tó yẹn ni. ojú bẹ́ẹ̀ lọ. dábì ẹ̀ dúró. ẹ̀yin ọmọ mi ẹ má bínú sí mi torí Ọlọ́run mo wò ó ń bà mí nú jẹ́ pé láti bí 3 weeks ago lẹ ti jókòó sílé tẹ́ ẹ lọ sí school má ṣe o ìtọ́dùn mi jù ń bẹ̀ ni pé mo kùnà láti ṣe ètò tó péye fún owó iléèwé yín. Oṣù mélòó lọmọ yín yẹn náà? ó ti fẹ́ lọ pé ọdún kan báyìí. Oh, that's very good because ilé 6 months to 3 years ni. Ṣé wọ́n rí ẹ bá ti jà ẹ wò ṣe ẹ̀ náà this 2.5 ẹ mọ ẹ̀wò òun lẹ́bẹ̀ẹ́ lè máa jẹ́ kó dé tẹ máa lò fún un tẹ bá lò fún lọ́wọ́ kan báyìí ó máa wà very okay inú yín gan máa dùn ṣe é dèrè this is an advice for you ọmọ kékeré normally every 3 months ló yẹ kẹ́ máa lo oògùn àrùn fún wọn ẹ̀yin àgbàlagbà báyìí ìgbà ọgọ́ lẹ́yìn ti deworm last. ó ti pẹ́ díẹ̀ o ó dára pé mi gan máa ní ìdògùn àrùn láti lò. You can imagine it's not done àgbàlagbà ìgbà kan láàrin oṣù 6 ló yẹ kẹ́yìn gbúdọ̀ máa. ẹ bá rí i pé ìyẹn lè le jù ẹ lè túnṣe padà. ẹ túnṣe yẹn náà. ṣàlè rí yẹn náà. ẹ lè rí ẹ lè rí. Okay, good. oríṣiríṣi màá lọ ń ṣe kí ibi ní tó lé ẹ lélẹ̀ ẹ lè tún change ẹ sí i tó rọ ẹ. Wow. o tó mà ní kò. Wow. ibi la máa mú báyìí. Oh, supreme yẹn ló máa wọ. gbogbo ìlú wa dà o. àbí gbogbo ẹ ló ṣe kábíkábí pé ká máa kó gbogbo ẹ lọlé. bọ̀mùlẹ̀ tún atúlá àwọn kan tó yẹ pé fighter spring ni. Àrẹ̀mú
aya rẹ̀ mú kan báyìí. ẹ máa tún lè ṣe. kì í tiẹ̀ ṣe pé mò ń tún ilé ṣe gangan náà ọ̀rìn mò ń ṣe àjòbílẹ̀ ayé mi ó ṣe dáa ni ẹ mọ̀ pé bá a ṣe rí ṣe tí ò sí nǹkan kan yìí ó jẹ́ dùn ọkàn fún mi ṣùgbọ́n bí mo ṣe lówó tèmi gan náà ó jẹ́ èèyàn gidi ó lé àjò tí mo ṣe lọ́wọ́ báyìí ó tiẹ̀ kú fìríjì olókùn tí mo ní kí n gbé kún eléyìí o. èmi náà láìkẹ́ in fact tó bá jẹ́ pé àwọn parents máa ń fètò sí ìgbésí ayé wọn ni àti san school fees àwọn ọmọ wọn ò ní ní wọn lára rárá. bẹ́ẹ̀ ni but sacrifice kan tí mo mọ̀ kí wọ́n náà ṣe ni pé a láti pe àwọn òbí àwọn ẹni kan educate wọn kan wá ọ̀nà tó fi lè máa sanwó ìní lọ́rùn sí school tí ò ní wọ̀ wọ́n lọ́rùn. ẹ wo mọ́mì ó tọ́ ni àwọn dáàdì sọ ó jẹ́ kí organize seminar fáwọn òbí àwọn ọmọ yìí o. tó bá di ọjọ́ Monday màá ní kọ́ fáwọn ọmọ ẹni lẹ́tà kọ́ fi invite àwọn parents wọn wá fún seminar yẹn. bẹ́ẹ̀ ni jẹ́ kó ṣiṣẹ́ o. àṣìṣe wọn dẹ̀ ti ṣàdúrà fún àgbẹ̀. ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wò ẹ wá kọ́ fìdí lé o àwọ̀ tún wò ní ẹ wò àwọ̀ tún wò ní ẹ wò eré tó ń kọ́ ni lọ́gbọ́n eré tó ń fún ni ní ìmọ̀ ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wò ẹ wá kọ́ fìdí lé o àwọ̀ tún wò ní ẹ wò àwọ̀ tún wò ní ẹ wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni ní ìmọ̀. Túnjẹ́ ọlọ́run ṣèlè kan tó gbé tuntun dé ó ní kẹ́ wá fi ìtàn yín ṣe àríkọ́gbọ́n ó ní kẹ́ wá fi ìtàn yín kó pa yín lẹ́rìn-ín ìtọ́tọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò bàdàtọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún yín lóye ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wọ̀ lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì